ǹjẹ́ àtọ̀gbọ́n mo tún ti dé, olùkẹ́tẹ́kẹ́tẹ́ yín ti dé, amúlẹ́nu bí ẹyá. Ọkọ̀ òtútù ọkọ̀ tún lu. Bí mo bá tọmọdé lẹ́nu yóò sì kígbe omi, àkànbí bí mo bá tàgbà lẹ́nu yóò sì yọkún fòrò. Ọbẹ̀ lọmú àgbà, ẹ̀mí tí ọ̀já ta ẹ̀mí yẹpẹrẹ ní. Orí ohun tí mo fẹ́ láǹfààní láti ṣàlàyé lónìí tí ò yọ pọ̀lọpọ̀. Òun ni wọ́n pè ní ọ̀tá. Ọ̀tá. Bọ́ bá rí ọ̀rẹ́ tẹ́jọ́ ṣe tó di ọ̀tá lójijì, tó ń gbèrò bíi kó jábọ́, bíi kó ṣìṣe, bíi kó dẹni ẹ̀tẹ́, bíi kó dẹni ẹ̀yìn. Ọ̀tá rẹ ni lọ́jọ́ tó ti pẹ́. Àmọ́ ẹ̀kọ́ ò tí ì fojú mímu hàn ni. Ó wá ní kò sẹ́ni tó bá wà láyé tó bá ń láǹfààní tó ń lọ́pò kan, dandan ni kó lọ́tàá. Gbogbo ipò tí ọba ti bọ́ ọdù dákun mọ́dù. Ọfẹ́ jọba ní ọ̀rẹ́ ní bọ́ọ̀dù tí mo pé ó yí ọ̀hún kò nítumọ̀. Kódà kó o fẹ́ ṣe alága láàrin ẹgbẹ́, láàrin ọgbà, bọ́ọ̀ bá ti rẹ́ni bọ́ọ̀dù tí mo pé ó yí ọ̀hún ò wúlò. Bá a ṣe wá wálé ayé ni wọ́n fi pélé ayé níbi tire. Kò wá sí ohun tẹ́lẹ̀dùnmarè dá tí ò dọ́ta mọ̀. Orí gbogbo àwọn tí wọ́n dọ̀ta olóyè Ìmọ̀jàsọ́lá lónìí, tí wọ́n jọ jẹrí, tí wọ́n jọ mu rí, ọ̀tá ni wọ́n láti lẹ̀. Orí bí wọ́n ti ń dọ̀bálẹ̀, ẹ̀mí wọn ò dọ̀bálẹ̀. Bí wọ́n ti ní máa jókòó, bẹ́ẹ̀ ni wọ́n yín mú díẹ̀díẹ̀. People only remain loyal in as much one benefit is coming out from you. The loyal ends when the benefit stops, when you block the leakage. Àwọn èèyàn máa láǹfààní láti tẹ̀lé èèyàn pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan, láti fẹ̀mí sìn, látàrí pé bóyá ẹ̀tọ́ kan àbí méjì ń jáde ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ tí ẹ̀tọ́ àbí kan àbí nǹkan méjì ò bá jáde ń bẹ̀ mọ́, ó mọ̀ pé wọn wà lóyà. There is not 99% loyalty. Ẹni tó o bá ń fẹ́, ó ń fẹ́ pẹ̀lú ṣùgbọ́n ẹni. Nítorí kò sẹ́ni tó pé tán láyé, gbogbo ohun tá a dá kò séyìí tó pé tán. Oyún tá a rù sínú, lọ́jọ́ tá a bá bí àárẹ̀ yìí tá a yọ kú o, èwo láyọ kú o, aláǹfààní ayọ̀ bí ọmọ kú, ọmọ nìkan ni ó wà. Ọsàn tó fẹ́ mu, dandan ni kó o ṣèpò ẹ̀yìn ẹ̀ kó o lè bá àgbádùn ọsàn. Kí nìdí tépo fi wà ń bẹ̀? Òun náà níṣẹ́ tó ṣe níjọ́ tó bá fẹ́ di múmu yóò kú òun bẹ̀. Ó rí Haúsá pẹlẹbẹnú ẹ gbọ́dọ̀ yọ kú o. Ó rí àgbálùmọ́ kórónú rẹ̀ tí wọ́n pè station ẹ gbọ́dọ̀ yọ kú o. Kò sí ẹni tá a wá dá tó pé tán, bó tilẹ̀ wù kó gbádùn ẹran tó, o gbọ́dọ̀ ṣọ́ra fòróró. Ó wá rí gbogbo ẹ̀dá tó bá ti wá wà láyé, dandan ni kí wọ́n bínú rẹ̀ tó o bá ti lógo. Ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún gbogbo wa. Gbogbo ẹni tó bá ti lógo, tó fẹ́ di ẹni àmúpìtàrà, dandan ni kí wọ́n bínú orí. Ni wọ́n fi sọ pé má sọ pé yẹn kan ò lè dà ọ́. Èèrà ò fẹ́ràn pòpòrò dénú. Inúnibíni lọmọ aráyé ń ṣe, ẹ̀tàn lásán ní igi Haúsá tí pera rẹ̀ ló bí ìmùlẹ̀. Má sọ pé yẹn kan ò lè dà ọ́. Ohun tí wọ́n fi ń dání kò tí ì so yín papọ̀ ni. Kó owó sírú wọn lọ́wọ́, kó owó bọ́mọ aráyé ṣe ń ṣe. Kó àlámọ̀rí rẹ̀ lé wọn lọ́wọ́, kó owó bọ́mọ aráyé ṣe ń ṣe.
fàṣírí rẹ̀ sí wọn lọ́wọ́ kó owó bọ́mọ aráyé ṣe ń ṣe. Bá a ti dáyé ni àyèrà wa ní jáyé. Ọkọ òye ìyàwó, ìyàwó òye ọkọ, ọkọ òye ìyàwó, bàbá òye àwọn ọmọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ olórí òye àwọn ọmọ lẹ́yìn, ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́yìn òye olórí. Májàsọ́lá tó digbá àwúyọ́. Ọ̀rọ̀ Májàsọ́lá ò yé wọn. Ọ̀rọ̀ tí wọn náà sì yé Májàsọ́lá. Ló fi di pé lọ́jọ́ tọ̀rẹ́ bọ́bá lòun ò ṣe mọ́ tó bá dọ̀tá. Ọlọ́run ni tó ti dúró tì ọ́, òun náà ni ó dúró tì. That is how life is. Life is just like an ocean that rocks our boat up and down. It can stop you here or stop you there. So is life everywhere. Only the strong can survive. Learn to be strong to survive. Orí ìbàjẹ́ èèyàn sì ré kò dáṣẹ́ Ọlọ́run dúró. Májàsọ́lá tẹ̀ ń wò yìí, ó máa ṣe kò máa ṣe ẹni Ọlọ́run ni. Ta lẹni Ọlọ́run? Who is a man of God? Ọ̀pọ̀lọpọ̀ ṣe ẹni Ọlọ́run gbé sí òjíṣẹ́ Ọlọ́run. Òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n sọ dẹni Ọlọ́run. Orí gbogbo ẹni tó láǹfààní tó wà nínú chọ́ọ̀chì tó mú Bíbélì lọ́wọ́ tó ní for God so loved the world that he gave his only begotten son. Dash danos tó ń ka gbogbo òfin tí ń bẹ nínú ìwé Bíbélì. Kò ń ṣẹni Ọlọ́run, ó ń jíṣẹ́ Ọlọ́run ni. That is why we said preach the gospel. Ó ń jíṣẹ́ Ọlọ́run ni, kò sọ dẹni Ọlọ́run. John the Baptist ló baptize Jésù, àmọ́ Jésù la rán níṣẹ́ kó wá preach salvation. Bọ́ ọ bá jù mí lọ, ìyẹn ò ní àyò Ọlọ́run ni ọ́, ni wọ́n fi ní èyí ni àyànfẹ́ ọmọ mi. Lọ́ fi ní for God so loved the world that he gave his only begotten son. Only begotten son. That is why a choice bears the choosing one. Ọlọ́run ló máa ń yẹn ní tiẹ̀. Is it that you take it or you leave it? Who are the choosing one? Àmọ́ pọ̀lọpọ̀ a máa ń kọsẹ̀ lára ẹni tọ́lọ́run bá rán. We don't know the difference among the choosing one and who want God to choose him. Ọ̀pọ̀lọpọ̀ sọra rẹ̀ sínú àwẹ̀ láti lè súnmọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ olóore láti lè súnmọ́ Ọlọ́run. Àwọn kan wà Ọlọ́run ló ṣe wọ́n láàyò rẹ̀. Jesus has been performing miracles right from birth. Prophet Muhammad is a selected one, choosing one. Ló fi ní wá àti ìwúlá wá àti ìwúrọ̀sù. Àyànfẹ́ wà láàrin àwọn èèyàn. Àwọn owó wá lẹ́ni Ọlọ́run kìí ṣe pé mò ń ka Kùránì àbí mò ń ka Bíbélì mo ti dẹni Ọlọ́run. Òun jíṣẹ́ Ọlọ́run ni we are telling us what God says. That is why we said Qala Rasulullah sallallahu alaihi. Ànábì tí kí àtọ́lá Ọlọ́run bẹ fún sọ báyìí wípé Ọlọ́run sọ wípé Kristi sọ wípé Olúwa sọ wípé. Ó jíṣẹ́ Ọlọ́run ni, ìyẹn ò sọ dẹni Ọlọ́run, ta wá lẹni Ọlọ́run. Clarification. That is why Sunday Igboho is the choosing one. Lọ́jọ́ tó dé ni ìmọ́lẹ̀ Yorùbá nation dé. Lọ́jọ́ tí Kristi dé ni ìmọ́lẹ̀ ohun tá a pè ní Christianity dé. Lọ́jọ́ tí Muhammad dé ni ìmọ́lẹ̀ ohun tá a ń pè ní Islam dé. Lọ́jọ́ tí Odùduwà dé ni ìmọ́lẹ̀ ìran Yorùbá dé. Nítorí Odùduwà báwọn èèyàn fẹ́. Táwọn náà ti mọ̀ wípé Ọlọ́run ń bẹ. Àwọn kan wà ààyò ni wọ́n.
Ọlọ́run á máa yọ àyò rẹ̀ lára wèrè. Ọlọ́run á máa yọ àyò rẹ̀ lára ọlọ́tí. Tó ṣe pé lọ́kàn ara yẹn mọ̀ ní Ọlọ́run máa nífẹ̀ẹ́ máa yín o. Ọlọ́run máa kó yọ o. Ààyò Ọlọ́run ni. Mẹ́rin la wá pín sí. Àwọn kan wà wọ́n fẹ́ tọlọ́run, Ọlọ́run fẹ́ tiwọn. Látàrí wípé wọ́n gbàwẹ̀, wọ́n ṣàdúà, wọ́n ka bíbélì, wọ́n ka kùránì. Ọlọ́run wọ́n wá kọ̀kọ̀ Ọlọ́run bí wọ́n ṣe ń fẹ́ tọlọ́run, Ọlọ́run náà wá pàdé wọn. Àwọn náà wá di ẹni tọ́lọ́run fẹ́. Àwọn kejì wọ́n fẹ́ tọlọ́run ni Ọlọ́run ò fẹ́ tiwọn. Irú wọn wọ́n ṣèṣe kọ́lọ́run pè àwọn bí wọ́n ti wá ṣe tó Ọlọ́run ò kọjú sí wọn. Bí wọ́n bá sọ̀rọ̀ kò ní rí bẹ́ẹ̀, àmọ́ bí ológogoro kan bá sọ Ọlọ́run ó sì mọ tara rẹ̀ ṣe àṣẹ ọ̀rọ̀. Lára rẹ̀ náà ni irú májàsọ́lá yìí. Àwọn kan wà tọ́wọ́ pé àwọn làwọn kàwé, àwọn làwọn expose, àwọn ló yẹ káwọn wà lórí agbọ́nrin yìí, àmọ́ ayé ò fẹ́ tiwọn bíi májàsọ́lá who is an illiterate. Láàfin mọ̀ wípé èyí ni àyànfẹ́ mi. Àkọ́kọ́ ni mo pè ní àwọn kan wà wọ́n fẹ́ tọlọ́run, Ọlọ́run fẹ́ tiwọn. Wọ́n gbàwẹ̀, wọ́n ṣe gbogbo nǹkan, wọ́n pàdé Ọlọ́run lẹ́sìn ògbèjì. Irú wọn ni a lè pè ní àwọn wòlíì ọ̀ṣọ́fà, wòlíì Adéọlá tí wọ́n lọ sọ sábẹ́ àpáta tí wọ́n wá kọ̀kọ̀ Ọlọ́run tọ́lọ́run pàdé wọn. Àwọn kan wà ni mo pè ní pé wọ́n fẹ́ tọlọ́run, Ọlọ́run ò fẹ́ tiwọn. Ọlọ́run ò gbẹnu wọn sọ̀rọ̀, Ọlọ́run ò lò wọ́n. Àmọ́ gbogbo ojúmọ́ ayé yìí wọ́n á kírun, wọ́n á ṣe gbogbo ẹ̀, ìmí á lọ chọ́ọ̀chì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ò lò ó. Kò ti torí ẹ̀ kó jèrè ọkàn kan rí. Gbogbo ohun tó bá sọ kì í wáyé létí. Kàkà bẹ́ẹ̀ ayé rí wọn wípé eléyìí ti ń di terrorist tó ń yòrò. Ìmọ́lẹ̀ Ọlọ́run ò sọ̀kalẹ̀ sára ẹ̀. It is Almighty God that picked the chosen ones. Àwọn kan wà Ọlọ́run ló ń fẹ́ tiwọn, wọn ò fẹ́ tọlọ́run. Ẹ̀rẹ́ lòmíì ọmọ ta ni, àmọ́ gbogbo ọ̀ràn tí bá ń dá Ọlọ́run ó sì máa kó yọ. Ẹ̀rẹ́ lòmíì ìrìn àjò tó ń rìn ẹ̀ mọ̀ wípé sọ́sìlè Ọlọ́run ó sì máa ní gbogbo nǹkan tó ń fẹ́ lèmi ń fẹ́. Ọlọ́run ló yàn láyànfẹ́ rẹ̀. It's God that selects him láti fi ṣe àmì. Ọlọ́run a máa lo wèrè ńgbà míì tí nǹkan kan ṣẹlẹ̀ tí wèrè ó sì kọjá pé lágbájá má jáde. Ẹja fi ti wòlíì ọ̀ṣọ́fà ṣàpẹẹrẹ. Ọmọ ìjọ lọ́lọ́run lò láti fún wọn mẹ́sẹ̀jì pé ẹ gbọ́dọ̀ jáde o. Àmì Ọlọ́run lọ́lọ́run fi sọ̀rọ̀ kalẹ̀ fún gbogbo wa. Wá ní májàsọ́lá. Ẹlòmíì ò ní fẹ́ tọlọ́run, Ọlọ́run ni ọmọ ṣe tiẹ̀ tẹ́mọ̀ ní Ọlọ́run mọ̀ nífẹ̀ẹ́ o. Ẹ̀yin ọmọ kí Ọlọ́run nífẹ̀ẹ́ olóyè májàsọ́lá ni. Àyànfẹ́ Ọlọ́run ni. Àwọn kan wà wọn ò fẹ́ tọlọ́run, Ọlọ́run náà ò fẹ́ tiwọn. Gbogbo ọjọ́ ayé ohun tó lòdì sí àṣẹ Ọlọ́run ni wọ́n máa ń ṣe. Lọ wá wo ayé wọn, gbogbo bí wọ́n ṣe ń dalú pọ̀ mọ́ ṣàpàtó, ayé wọn ò sẹ́tù.
àwọn kọ́ Ọlọ́run ni ọba tó dára bí eléwé, ọba tó dára bí aláṣọ. Òun ni búrẹ́kẹ́tì ọlá, búrẹ́kẹ́tì ọlá, àbùtán ọlá, alágbẹ̀dẹ ẹ̀mí. Orí ẹjẹ́ agbẹ́jẹ́ forí, ẹni tọ́lọ́hun yàn ló yàn. Kò tí wọ̀lú, ìlú ti pariwo. Ó wọ̀lú tán, ọba ìlú níṣẹ́ yóò dúró ni àbí yóò sùn. Bọ́ọ̀bá ti wá láǹfààní kó sin Ọlọ́run lára ẹni tọ́lọ́hun fẹ́, tó bá kọsẹ̀ lára rẹ̀ ó ṣubú ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní tẹ́ ń fà á. Ìyẹn ò láǹfààní kó tún nǹkan lára gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́. Ó wá rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mẹ́rin ló máa ń sorí burúkú lára ẹni tọ́lọ́hun bá ránṣẹ́. Èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ la sorí burúkú lára ẹni tọ́lọ́hun bá ránṣẹ́. Àkọ́kọ́, òbí gbà mí a máa kọsẹ̀ lára ọmọ tó bí níta ni. Ẹ pé ṣínà síbí Ọlọ́run lọ́yàn pọ́yìn mọ́lẹ̀ Ọlọ́run lé lára ẹ̀. Òbí ẹni a máa kọsẹ̀ lára ẹni tọ́lọ́run ránṣẹ́. Òun ni Abraham. Orí ẹlòmíì wá ọmọ rẹ̀ àbí ìyàwó rẹ̀ lọ kàtánú à, ọmọ rẹ̀ ló kọsẹ̀ lára rẹ̀. Ó kankan ojú omi tán, ó ní Ẹlẹ́dùmarè àwọn wọ́n sì wò pé ta ni ní bàbá mi, wọ́n sì kọsẹ̀, wọ́n sì bá a délẹ̀ lérí. Lọ́kàtà Yusuf, àwọn ọmọ ìyá rẹ̀ ni wọ́n kọsẹ̀. Ẹbí ẹni a máa kọsẹ̀ lára ẹni tẹ́lẹ̀dùmarè ránṣẹ́. Orí nínú ìlú gbà míì wọn a máa kọsẹ̀ lára ẹni tọ́lọ́hun ránṣẹ́. Òun ni àpẹẹrẹ ànábì. Wọn à fẹ́ nínú bàbá rẹ̀ ọ̀tí tó lọ̀lú mi ló tó níyì. Ìyàwó a máa kọsẹ̀ lára ẹni tẹ́lẹ̀dùmarè ránṣẹ́. Samson alágbára táwọn mùsùlùmí ń pè ní Sàmúhúnà Gáàsí, ìyàwó rẹ̀ ló kọsẹ̀ lára ẹ̀ ló lọ gérun ẹ̀. Gbogbo ohun tó wá ń ṣẹlẹ̀ sí májàsọ́lá yìí ti mọ̀ wípé is a choosing one, it must happen. Tí ò bá ṣẹlẹ̀ kò sápẹrẹ wípé àrán níṣẹ́. Ló fi jẹ́ pé èmi báyọ̀ ẹja tí n bá ti wo sàkún ọ̀rọ̀ bá ti wò nǹkan báyìí ní nǹkan báyìí. Sunday Igboho is a choosing one. No matter the blackmail, no matter the backbiting, orí bí wọ́n bá jọ lé yín síta òun la yóò tẹ̀lé. Ẹjẹ́ àgbà kádàrá kásìgbó jẹ́ forí. Olúwa kàmí máwọn àyànfẹ́ rẹ̀, kàwọn náà máwọn àyànfẹ́ rẹ̀. Olúwa má jẹ́ kọsẹ̀ lára àránṣẹ́ rẹ̀. Ọ̀rẹ́ a máa kọsẹ̀ lára àránṣẹ́. Ẹbí a máa kọsẹ̀ lára àránṣẹ́. Ìyàwó àbọ́mọ a máa kọsẹ̀ lára àránṣẹ́. Òbí a máa kọsẹ̀ lára àránṣẹ́. Àkànbí mo wú èyí náà fún gbogbo ẹni bá nílà àkáyà tó yé kí wọ́n bá mi gbọ́. Àkànbí ó dàbọ̀ ẹ̀yin bàbá, ó dàbọ̀ ẹ̀yin ìyá, ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n, ó dàbọ̀ ẹ̀yin àbúrò.